pariwo kẹgbàgèrè kí ló ní gan táwọn èèyàn fi ń báyé jẹ́ kí ló ní gan tẹ̀ fi ń hùwà yó. ṣé bẹ́ẹ̀ rí wọn pẹ̀lú ìwà wọn ṣé bẹ́ẹ̀ rí gbogbo wọn pẹ̀lú ìwà wọn atẹ́gùn tó rántí ilé ǹjẹ́ ó sì wà láforúlé ọlọ́dẹ tó rẹ̀ bá pé kò ní yìnbọn fún tata kò ní yìnbọn fún tata ẹ̀wà àwọn òpònú tí ń fárí fájá ó yẹ ká kíyèsí wà wá má má bá bìkan jẹ́ o èèpà kọ́mẹ́dì nìyó kí lè ti rí o ẹ má bá àbọ̀ ọjọ́ bẹ̀rẹ̀ kì í ṣàwádà o. kò pé wèrè mi màdí orí mi láì kú mi ẹni adé orí mi láì kú èmi ẹnìkan ò lè sí òrùpọ̀ lórí ibú lò máa ṣe bàbá wèrè fún èmi lóyún náà dábàá mo ṣáájá ńgbà bá ti dé bàbá yìí náà ọ̀nà ọmọ pé mo wá ti wèrè mo wá tẹ̀sùtẹ̀sù ni bí bóònù mi kú máa ṣáàjì ẹ̀ níbẹ̀ màmá gbé lónìí òpó lórí ibú lò kéèyàn jẹ mí lówó kọ́ á máa fojú mi ráre torí owó lé mi ó lò sí abájọ tí ìrànwọ́ ò fi kọ́lé tí àwọn òfikọ́ tí òfikọ́ nǹkan. ìjàpá gbọ́ngbọ́n ẹ̀wẹ́ àjọ náà tán mi ò gbọ́ngbọ́n ẹ̀wẹ́. lè dá fún lórí burúkú. wọ́n jọ ń dọdẹ ara wọn ni ibì kan ló máa já sí àmọ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ má má báyé jẹ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ má má dáyé rú eléyìí máa ga ó lè ó ga ó eléyìí máa ga ó. ṣáàgbọ́n mú mi látàrọ irú ọ̀sàwò lẹ̀ ń bọ̀ ṣọ̀gbọ́n ni àbọ̀ ya ọkọ̀ ẹ̀ kọ́. ó sáré jáde ń sìn sá. ó sáré jáde. kò sí wàhálà ẹ ní dààmú ẹ ní pọ́blẹ́mù kankan kò sí ṣòro mo wá tilétilé mi mo ti wà ó dọ̀là kí n tó kú ọ̀tá. bàbá kò sí lé sá. èmi náà mọ èmi lèmi mo wà. ẹbẹ ní wèrè nínú kọ́lé burúkú rẹ̀ jẹ́ mi lówó kọ́ máa kó ní kò sí wàhálà. ẹ gbà mí o wọ́n ti rẹ́pù mi o. kí nìyẹn ẹ gbà mí o ọba lálọ́ wọ́n ti rẹ́pù mi. ìyàwó mi ọba lálọ́ kí ló ṣe. ìyá jẹ mi ìyá jẹ mi ọkọ. ẹjọ́ kí ló ṣẹlẹ̀. landlord ẹbẹ rẹ kù ìyàwó tẹ́nàntì. báwo ló ṣe ṣẹlẹ̀. ṣẹ́jẹ́ ni mo dúró báyìí. ọ̀dọ́ ọlọ́kọ mi kọ́ mo lọ ti jáde. ojú ẹ̀sẹ̀ fífọ́ yẹn bomi mo ní. báwo ló ṣe ṣẹlẹ̀. mo ti fídíò wọn ẹjọ mo ti ní baba landlord kò dáa báwo lẹ ti ṣe báyìí sí ẹ̀yin nìkan ni landlord tí wọn kọ jẹ lówó ni tẹ wá mú ìyàwó tẹnanti yín tí ò bá wá sọkọ ẹ ńlẹ ńkọ́. àṣewọ wà nulẹ̀ ìyàwó ẹ sọgbọn sí ilé. baba landlord ṣé mo pẹ́ ti sọ fún mi pé ìyàwó mi fáyìn jù mí lọ níbo lèmi ti níyàwó àṣẹ gbogbo ìgbà tẹ́ ń sọ yẹn aṣọ òun yìí ṣe ni àbí ẹ wá sùn sí lórí àbí. kí ni ìṣẹ̀lẹ̀ ẹ sì máa lọ ẹgbẹ́ kí lè rún àyè ẹ lọ. ẹ wo baba landlord ọ̀rọ̀ yín ti yé wa gbogbo nǹkan tẹ́ ẹ sọ pátá mo ti wà ní police station mo ń lọ. sẹ́wọ́n pé tẹ̀sí ẹ ti dára kọ̀ mọ́ ni àti bàdí. kọ̀ọ̀bùnrin kọ̀ sọ ọmọ nǹkan tó sẹ́bẹ̀ ilẹ̀ wa ṣàlàyé mi pé owó kan ti ń bẹ lọ́wọ́ rẹ̀ pé kí n wá bà. ta ló wá ṣàlàyé fún yín tẹ́ ń parọ́ àkànjì ṣé landlord rẹ máa ń parọ́ báyìí ṣé a ní gbogbo nǹkan tẹ́ ń sọ ó ní mo ti rìkọ́ọ̀dù rẹ̀ sọ ti yẹ yín ṣé rí nǹkan tẹ́mi kan fẹ́ sọ ni pé ẹja fi kínní ẹja fi ṣe òkú òru káàbọ̀ mọ́ ìrọ́ máa pa wọ́n ṣé rí irú nǹkan báyìí ẹ má jẹ́ kí. gbogbo ọmọ nàìjíríà ẹ gbà wá o ẹ wo landlord sí àwọn ará níjẹ lówó tó fẹ́ fi tipátipá bá ìyàwó yẹn. kí lè sọ yìí. ẹ jókòó dáadáa o má parí o. ṣé ẹ bá rán mi lọ́wọ́ ni ṣé ẹ bá rán mi lọ́wọ́ ni.
farabalẹ̀ mi lọ́wọ́ lórí ilé mi ni. Wọ́n tún gbá gbádà rẹ̀. ilẹ̀kẹ̀ tí mo fi halẹ̀ mọ́ ni. mo fi lé halẹ̀ ni. ilẹ̀kẹ̀ tí mo fi halẹ̀. ṣé ẹ bá mú ẹ má kàmẹ́rà mi. Ẹ má dìde. Tẹ́ bá dìde. lórí pọ̀ jẹ mi lówó ọdún kan. Tẹ́ bá dìde. blọ́gà máa gbé yín. tọ́mà blọ́ọ̀gì ìdánù. máa fẹjọ́ yín sọ àwọn Ìyábọ̀ Òjó o. so parí. tá máa mú ẹjọ́ yín sọ́wọ́. mo tẹ̀ jẹ́rìí ẹjọ́ náà ń jẹ. kíni. tí mo fẹ́ sọ ni pé bó ti wà kò ní sanwó ilé fún yín mọ́. àtọwọ́ náà. kò sí wàhálà kọ́mọ̀ sanwó. àtọwọ́ náà. àtọwọ́ ẹ wá bàbá olóyè ẹ kó kìnnílẹ̀ ẹ kó kìnnílẹ̀ náà. ṣé lẹ́kẹ̀ẹ́ eléyìí náà níbo lẹ ti lọ gba lẹ́kẹ̀ẹ́ lọ́wọ́ àwọn gosport tẹ́ǹdé. mo fi halẹ̀ mọ́ wọn. ẹ fi halẹ̀ mọ́ wọn. ìyàwó ilé wa. nísìnyí báyìí ẹ wá sí fún gbogbo ọmọ Nàìjíríà ẹ sọ pé bàbá ọjà o kò lówó kan tó fẹ́ san lé yìí mọ́ o toro ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ̀yìn ó ń daṣọ àdéhùn ìsàdéhùn. Oya tẹ́ rìkọ́dì. mo ṣe statement ní ọ̀ndàdúró. ó tó ìṣòro àwòṣe yìí bò lẹ́gbẹ̀lẹ́ fún ni ẹ sọ Yorùbá ní kẹ́ ẹ sọ Yorùbá ní kẹ́ ẹ sọ ṣe bẹ́ẹ̀ kọ́lá. ọ̀dà Àkànjí bàbá ọjà yàrá kan pálọ̀ kan àti tọ́lẹ̀tì àti kíṣì ní kó máa lò ló lọ bàbá bá wù kó jáde. Ẹ bá jáde. mi ò lè kú dá èmi pípẹ́ ò lè dá. mo ní plọ́tì lọ́wọ́. bàbá ọjà kàmá pariwo wà láì fẹ́ ti wọlé. àwọn obìnrin káyìn láyé. ẹ ṣe sá. káyìn láyé. ẹ ṣeun sá. ó jẹ́ àti ẹ̀ dáadáa. sọ́mọ̀ mi ṣé kò débi wọ̀yọ̀wọ̀yọ̀. láíláí láyé. báwo lẹ ṣe fẹ́ sí o. èmi sọ̀rọ̀ àbí àbábọ̀ mọ̀ gbá kan jì ọ̀rọ̀ tẹ̀mí sọ nǹkan tí mo pláàni kí wọ́n máa sọ pé mo máa ní repercussion wèrè wò sórí tó bá fi lólè yẹn pa ó ní sanwó náírà mọ́ tó bá ọ̀rà tí n bá tún fẹ́ gbé pláàni mi lẹ̀ mo tún lè gbálẹ̀ yẹn tán náwó. Ọjọ́ tẹ́ sọ fún mi pé kí n fọkàn balẹ̀ ẹ̀rù sì ń bà mí o náà tó ń ti ìgbà tí mi rí pé àṣekínní yẹn àṣetòótọ́ ni. ó kélé má dẹ̀ láàmú jìnnà ṣé orí Àkànjí ó kéré sí wa Àkànjí ṣé làákàyè tí wọ́n ní òun là wà ní ni àwọn upgrade jù ẹ lọ ní ọjọ́ kìíní àná tó fẹ́ pé kó fọkàn balẹ̀ kó sọ tí màá mọ́kàn kò sí wàhálà kò sí yọnu orí bí àbí kò rí bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀. ẹ bàbá order for 5. irọ́ tó wà láti ìmùtọ́ láti wá gbọ́ àwa fúnra wa gan láńlọ́ọ̀dù ẹ ó ti di kíní mọ́ a lọ́wọ́. ìwọ má wọrí a máa yin jẹ ni irú client bẹ́ẹ̀ yẹn èyàn ń fún ní bílì tó máa tètè sáré àwọn bílì bí owó oúnjẹ nǹkan ṣé ọ̀rọ̀ yóò ní lẹ́yìn iṣẹ́. mo bọ́ drive mi padà sẹ́yìn. kí ló dé. why you driving me back. mi èmi on reverse tí bá ti ń lọ ni mo ti ń lọ. kò lè nẹ́ Àkànjí ibi tó ti bí ẹ wọn bí ẹ rí o àwọn wèrè wo ló ń tẹ̀lé ẹ̀gàn kò ní dáa fún girlfriend ẹ̀gàn náà. ọ̀ nílà ọ̀rọ̀ tí mo ti sọ lọ ó dẹ̀ tún drive me back. ẹ̀rù ń bà mí ni. ẹ̀rù wèrè wo ló wà yóò drive me back. ẹ̀rù wo ló ń bẹ̀ ẹ̀ bóyá ìlànà bẹ́ẹ̀ ṣe ẹran ẹ̀rù ń bẹ̀ ọ̀rọ̀ balẹ̀ tó yọ̀rọ̀ ṣé àwọn ọlọ́mọ náà fún ẹ ní advice wèrè. ọjọ́ rìn ní. ẹ kí ló dé tó yẹ pé kó máa padà sọ̀rọ̀ téèyàn bá ti kó lórí ẹ̀ inú máa padà ló bá lálọ́. o ti tó ayé bàbá yẹn má ṣerú ẹ fún àjọṣepọ̀ tí ò ní bàjẹ́ ipa àti eré client tó nìjà mú wa lọ́wọ́ ẹ kà ṣe àkọ́. ni wọ́n ṣe fi mú mu ọtí ló ṣe fi mú mu ọtí lábẹ́bí ló ṣe fi mú mu ọtí. ṣé o mú tọ̀dọ̀ tiẹ̀ ni ṣé o mú tiẹ̀ ni ó máa bàjẹ́ ó tọ́. wọ́n ti gbọ́ pé ilé yín wọ́n ní sunkún ṣeré ló bá yín sí pàánù bẹ̀ wọ́n padà gbẹ́ lómi wa wọ́n náà lè sí di track ẹ̀kọ́ ṣiṣẹ́ wọ́n bẹ jẹ́ ẹ̀kọ́ ya bùnábà fún ẹ. ẹ kò ṣe ohun tó le gbogbo ẹ lọ ní pé ẹ kọ fún wa ní tìkù àbí. kí ló tó ṣe báyìí ìdí ti dùn. fún mi sílẹ̀jọ́ fún mi sílẹ̀jọ́ máa jọ fún mi sílẹ̀jọ́. mo mọ nǹkan tó ń ṣe ẹ ṣé o mọ nǹkan tá a máa ṣe mo ní di ẹ̀fọ́ amúnitutù àbẹ́fọ́ gúre. kíákíá ni Àyọ̀ká ojú ẹ ti sáré ṣe ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí owó yìí mo ní di ẹ̀fọ́ gúre àti ẹ̀fọ́ amúnitutù sórí ẹ̀fọ́ gúre yẹn tó bá jẹ́ òun lórí ó dáa tó bá jẹ́ ẹ̀fọ́ amúnitutù ni ó dáa wọ́n bá mi wá ìgbín ṣùgbọ́n àwọn ìgbín aláwẹ̀ àti ẹja panla àti nǹkan nú ẹran mo ń kí ń jábọ́dì o
wo ń jẹ́ roundabout o. Kò burú. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Tí ìbéèrè bá kí n fa ìjà. Ẹ jọ̀ọ́ níbo lẹ ti rówó? Àyọ̀ká ilẹ̀ àánú Ọlọ́run ò kì í ṣú. Wàláhì tàláhì ilẹ̀ àánú Ọlọ́run ò kì í ṣú. Ọlọ́run bá ń gbọ́. Sórí nǹkan tí fẹ́ sọ fún ẹ ni wípé àti ní ATM. Èmi àti ẹ àti ní ATM. Ọlọ́run. Táwa ní ATM náà. ATM wa. Baba landlord ni. Baba landlord. Bí ti báwo? Òun ní ATM wa. Sórí láti ìgbà tó ti kó sí pàkúté Ọlọ́run. Tí ò kì í pẹ́ kó tó múyàn. Ló ti wá ń pọ owó. Kò sígbà tá dé díẹ̀ tí ò pọ̀wó fún wa. Fún ẹ̀yin. Fún àwọn méjèèjì lára owó tó pọ̀ òun lè tó kó fún mi yìí kódà mi yọ épìn nínú ẹ̀. Òun lélẹ̀. Bẹ́ẹ̀ ni. Nǹkan tọ́jú eléyìí. Rárá ìgbà tá ti ní nǹkan tó ń pọ̀wó fún wa kájọ jókòó kájọ máa ná náà ni. Tọ́ olówó orí mi. Sùúrù. Wo èmi àti ẹni lálẹ́ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. No, ṣàlàyé nǹkan tó bá fẹ́ jẹ fún mi. Àní mo fẹ́ jẹ bọ̀kọ̀tọ̀ àti gbìn. Rárá. Mo nǹkan tó ṣẹlẹ̀. Èmi ti jẹ gbèsè àjọ sílẹ̀ tẹ́lẹ̀. Màá kọ́kọ́ yọ owó àjọ owó tó wà nílẹ̀. Màá wá fi ìyókù. Màá wá fi ṣe gúre lọ́bọ̀ọ̀lọ̀ fún ẹ. Wàá gba orun alẹ́ ìgbọ̀n á yàtọ̀. Orun alẹ́ á yàtọ̀. Landlord. Àbáwọn kan mo rí wọn gbà kan. Kí ló ṣe ẹ̀tẹ̀ wá ń sá fún wa báyìí? Mi ò sá mo fẹ́ wo ìhòkú mo fẹ́ tọ̀. Kí ló dé pé Wọ́n làwọn fẹ́ tọ̀. wọ́n fẹ́ tọ̀ bí bá ṣe fẹ́ wọnú búlọ́ọ̀kù. Èèyàn yẹmí máa lọ bàdí wọn. Ẹ máa bá tí ń lọ. Ẹ̀rọ afẹ́rí yín jàre ẹ̀dẹ̀ ní ẹ̀fẹ́ tọ̀. Ẹ tẹ̀lé láńkó jáde ni. Kò tó tẹ̀ ṣe bẹ́ẹ̀. A ti wá di ẹni tẹ́ ẹ máa rí tẹ́ ẹ máa sá wọnú igbó lọ. Mo ń tọ̀ ni. Ṣé fẹ́ wọnú búlọ́ọ̀kù ni? Ṣé mo pé tẹ̀yàn bá tọ̀ ní ti sẹ̀ríà tí ò somi tí ó fi ṣe kinní rẹ̀ nínú kó fi gbògiri àbí kó fi wénù gbogbo ètò yín ni mò ń ṣe. Ọlọ́mọ jẹjá ìwé wèrè pé ẹ wá bẹ̀rẹ̀ sí máa yún kínníkiri gbà. Nígbà tí èsè pàdé wé mọ́ tẹ́yàn bá lọ rí wèrè pé obìnrin ọmọ yàn ń bẹ bá ti gbó lẹ́tì. Abẹ́rẹ́ lọ mo jẹ láti combination yìí ṣe gbádùn ṣe ẹ̀yin tó wà lọ́wọ́ wa báwa ṣe wà yìí abolóde fẹ́ lójú la wa. Àwa máa ń announce. Ṣé àwọn pé fídíò yín wà lọ́wọ́ mi. Ẹ ń ṣe fẹ́ plan ni. Mo jẹ́ di ọlá. Àwọn onímọ̀ abolóde fẹ́ lójú. Mi ti wá bá yín fẹ́ lójú báyìí ìyá aládùúgbò. Ṣé mo pe ìnáwó ni. Fídíò yín tó wà lọ́wọ́ wa ẹ máa rí i pé jẹ́jẹ́ là ń bá yín ṣe. Lẹ́yìn ṣe wà yín tó fi lè mú wa tá à ń bọ̀ tẹ́ ẹ rí wa tẹ́ ẹ wá bẹ́ẹ̀ lùgbò ẹlẹ́yìn fẹ́ tọ̀ ẹ tẹ̀lé láńkó lọ́mọ tí ni. Èmi ò bẹ́ẹ̀ lùgbò torí èmi abaláńkó ni tí ń wọ wèrè. Bẹ́ẹ̀ yàn bá yé láńkó nìkan ó ṣe èmi ò tẹ̀lé èèyàn kankan. Ìyẹn bá mẹ́ta. Ìwọ tiẹ̀ fún wọn. Bájẹ́ bá mẹ́ẹ̀ẹ́dógún èmi ò tẹ̀lé mọ́ sọ. Ẹ̀bẹ̀ di lolo nǹkan tèmi kan fẹ́ sọ fún yín ni pé fídíò yín wà lọ́wọ́ wa. Ṣé bẹ́yìn lẹ wá pè mí ẹ̀yin kan lẹ wá pè mí mo sì débẹ̀ mo sì rí ipasẹ̀ ayé lájú ara mi. Ẹ gbàgbé ìyẹn jàre. Kò sí wàhálà. Àṣàyè wọlé sọ tí ọba jẹ́ pé mo jẹ́ ni Ọlọ́run sọ yẹ ká dúró kájọ máa sọ̀rọ̀ sẹ́gbẹ́ ìmọ̀ bọ́rọ̀ sí ṣẹlẹ̀ ẹ̀yin fúnra yín lẹ tún yọ fóònù jáde. Bẹ́ẹ̀ ṣe náà làwa mọ̀. Ẹ wá ń kámẹ́rà mi. Ó wà àwọn tá a tiẹ̀ fún lówó gan a tún láwọn ibì kan tó yẹ ká ṣètò. Mo ti fẹ́ rí ti máa pe Túndé Ednut máa pe Gistlover tó ti yé yín mo fẹ́ pe àwọn Goldmine net àti Instablog Naija Instablog so blogger pọ̀ táwa bá yín fọ́n fídíò yín síta báyìí. Sẹ́rí ẹ̀yin ẹ̀yin ọmọdé ìbejì àtọ́dá yìí tẹ́ ẹ máa ṣe bí ìbejì káàkiri darandaran níyìn o bẹ́ẹ̀ ni mo sọ fún yín I said it clearly to you now. Nígbà tó jẹ́ pé ẹ̀yin lẹ wá pè mí ẹ kò lè wá jà ẹni kó lóko tó wà mú ẹ lè wá pè mí kí n wá lọ bá a fà o kí n gbowó mi o ẹ náà lẹ fídíò ẹ kámẹ́rà mi lẹ́yìn tẹ́ ti kámẹ́rà mi wá lẹ́ bàyé mi jẹ ẹ má bàyé mi jẹ ẹ má bàyé mi jẹ. Ṣé nǹkan tẹ̀yìn ṣe Ṣé ó dáa? Ìyàwó ọ̀rẹ́ ti wá. Ẹ kò rí oròǹbò lásán ẹ̀jẹ̀ nínú mọ́. Bẹ́ẹ̀ ìwà ẹ̀ máa láàkì dọ́gì gan. àti pé kí tẹ̀lé gbé tẹ̀ ń gbé èèyàn ní Tiwa Savage wọ́n rìlíìsì fídíò ẹ̀ síta ó ní blogger ẹ̀yin blogger ẹ lè bá yé mi jẹ́ ìgbádùn kékeré ni àwọn la fi gbé méjì ọ̀rọ̀ ẹ fi wá wé P Square ẹ ta sọpọ́tì ẹ lù bí 75 òbí 76 òbí wà ní
77. ẹ̀ẹ́dùn ṣẹ́tẹ̀ bá rí tẹ́yìn bá lọ rìlíìsì ní ìsìn ó ní wo lèmi fẹ́ kọ tí n fi sọ kí ẹ lọ dá wákà fún wọn Ṣèbádélékè náà ti lù bàndìrì. Òkèlè tó bọ́ ọmọkùnrin fa yìí ó ti ń lọ fájú ó mọ̀ bá búrúkì bàbá sáńdẹ̀dì ẹ kó kọ́ náà sí náà. mọ̀mọ̀ kú ọwọ́ ẹ wo bí ẹ mọ̀mọ̀ kú ọwọ́. sẹ́rí ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ṣe wà yìí máa lọ sọ́dọ̀ yahoo soja. yahoo soja pé kọ́ wá gbé mi. ẹ máa lọ sọ́dọ̀ ẹ̀sà block. ẹ̀sà block ìyá àyìndé ọgọ̀ kò sí ní tó fẹ́ ṣe fún mi. sẹ́wọ̀n ló bá àyìndé ni. ẹ wo bí. mélòó lára àyìndé gan. ẹ lọ máa tọ́ fún lọ́wọ́ kan. mélòó lára àyìndé gan. lówó lọ́wọ́ sẹ́ kí ni. ṣé màmá tán ṣe bá bá ṣe. àti mọ̀rọ̀ èèyàn tẹ́lẹ̀. ṣé o máa ṣe aṣíwájú. ẹjẹ náà lówó. níbo ló ti kówó yìí. àpòwọ́ ni. láyé kò sí káàsì. ẹjọ́ wọn kọ̀ nítorí lè mú ọmọ tuntun tó pààrọ̀ tówẹ̀ kò tiẹ̀ rówó ra tówẹ̀ mọ́ nígbà tó ya ó padà wà dẹ́gbin tí wẹ́rẹ̀ ń gbé báàgì ìyá ẹ̀ káàkiri ìwà ẹ̀yẹ́ lẹ́yìn náà fẹ́ wò. wọ́n máa ti gbowó yìí. ẹ̀bù bí. ẹ̀bù bí. ṣé ẹ̀rí gbogbo kíní ti sùn. ẹ̀yin ẹ má pè gbowó. ní kankan ẹ má pè jísùlọ́fà. ẹ gbowó. ẹ má pè yín. ẹ dówó padà fún. ẹ ní gbowó kankan o sítórì yín wà lọ́wọ́ wa o I'm a story writer Délé Mọ̀mọ́dù lẹ́wọ̀ yìí ẹ̀yin ò fẹ́ sàn ó tẹ̀ láti kú pẹ̀ wọ́n padà jọ wọnú ra ni ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ni yà sá lọ Dubai. kí lè ṣe fún mi. má pàtí ń jẹ́ màá sálọ. ẹ dá máa lọ ọ̀dọ̀ jísùlọ́fà ni mo lọ. ẹ má lọ ọ̀dọ̀ jísùlọ́fà ó sá ti sọ fún mi ní ẹgbà báyìí jẹ́ sí wa. ẹ̀fẹ̀ ọ̀kan kún. kí mi máa lọ lẹ́yọ̀ kan. já lọ. ẹ má lọ ẹ má. irọ́ ní sùúrù. nítorí tó wà lọ́wọ́ mi mo ti fẹ́ gbé lọ fáwọn ẹ̀dítọ̀. ó yá nísìnyí ó má dìlítì ẹ̀ dànù ṣé o gbọ́ torí bàbá yìí náà ẹ tẹ̀ ṣọkọ ọkùnrin ṣé ẹ gbọ́ ẹ pẹ̀lẹ́ ẹ má bìrì ṣọkọ. Alọ. oníjàwé ṣe má jẹ fẹsẹ̀ má jẹ fẹsẹ̀ ẹ má jẹ ọlọ ẹ má jẹ ọlọ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi jẹ ọlọ ọ̀rẹ́ mi jẹ ọlọ kò sí kankan lọ́wọ́. sẹ́wọ̀n pé ìyàwó yín ò gbádùn ìyàwó yín ò gbádùn tó bá rí fídíò yín ó máa gbádùn. ẹ wo bí má jẹ ọlọ. ẹ lè já lọ irọ́ ẹja lọ ra ògógóró fẹ́yìn náà ẹja jọ sí fàájì papọ̀ ẹ mú ilé yìí. ní tó bá ti lè mú obìnrin àtọkùnrin tó ti mú producer àti PM tó wo oúnjẹ ń dá wàhálà lẹ balance àtọwọ oúnjẹ tó ti di pé mi ò fẹ́ gbà lọ́tọ̀ọ̀tọ̀ ẹnìkan lè ní network ẹ lọ sí OP ó dà kán nìyẹn máa ń lọ. ẹ wo ìyẹn kọ́ lẹ́yìn tó kàn báyìí ẹ fún òwe lówó tèmi. ṣé o fẹ́ gbowó padà. àlàyé inú àwẹ̀ la wà ẹ lè mọtí mo ń gbàwẹ̀. tó bá ti lè mú yín tẹ́ ẹ mọtí tẹ́ ẹ ń gbàwẹ̀ tẹ́ ẹ gbé olóso ẹ wá wẹ jánábà ṣé ẹ tanra yín nàbẹ́ ń tọ́lọ́. kì í solóso aṣẹ́wó ni aṣẹ́wó ni tẹ́ ẹ ṣe àwẹ̀ jánábà ọlọ́run máa fọ ní. ẹ mílíọ̀nù ọlọ́ni ọ̀dà jọ mi. ẹ rọra mọ. ẹ pẹ̀lẹ́ o. ẹ kúrò lẹ mọ. ẹ pẹ̀lẹ́. ẹ rọra mọ. ẹ pẹ̀lẹ́. ẹ kúrò lẹ mọ. ẹ jọ. ẹ rọra mọ. ẹ kúrò lẹ mọ. ayé rẹ tó yẹn dìde kí ló ṣẹlẹ̀ ẹ pẹ̀lẹ́ dìde kí ló ṣẹlẹ̀ kí ló lè tó báyìí ẹ jọ ta lè béèrè. ẹ̀yin òrékelẹ wà lábẹ́rẹ́ mọ. ẹ̀yin ló fẹ́ gbà mí ọlọ́dẹ àdúgbò. ọlọ́dẹ bó ọlọ́dẹ bó eye lóòótọ́ ìjọ ẹni tí mo sọ fún ọ ká ló múra dáadáa ní ṣé wọ́n sọ pé ọjọ́ lọ́dẹ aṣọ rẹ lè mọ́jọ́ lọ́dẹ tó ojú rẹ jojú ọ̀ fìgìláńtẹ́ ẹ mọ́ bínú jẹ́ ó ní lùkù ẹ̀ kàn jọ ọlọ́dẹ àìsí ọlọ́dẹ tó ti yé yín àwa ni ọkọ àfẹ́sọ́nà ọmọ yín òrékelẹ wà ọmọ yín la wá ọmọ yín. ẹyin tó bá fún yàn lọ́bẹ̀rẹ̀ jẹ sára. ẹ dákun ẹ dábọ̀ ẹ má má dáyé rú eléyìí máa ga ó lè ó ga ó eléyìí máa ga ó olùkọ́ omi mú ètè sọnù ṣe bẹ́ẹ̀ wé gbogbo wọn kátikáti eléyìí máa ga kò ṣe kó wọ́n kò ṣe kó bẹ́ẹ̀ bá rí wọn kẹgbàgèrè kí ló dé gan táwọn èèyàn fi ń báyé jẹ́ kí ló dé gan táyé fi ó máa yọ. ohun tó bá lọ sókè o dandan á wá.